lè rí dákun jẹ́ ń bí ọ lè rí kan ń gbọ́ sí tòótọ́ láwọlé lóṣù tí ń bọ̀ wọ́n láwọlé ìwé lóṣù tí ń bọ̀ ń gbọ́ sí tòótọ́. lágbọ̀rọ̀ ọlọ́run kódà inú mi ti ẹ̀dùn nípa wọlé jíjókòó tá à ń jókòó lè ti sú mi ní parọ́ fún ẹ. ó dákun fi ń lé oje ànínú mi ògùn bá ti wọlé. Really? ọlọ́run sórí Mr. Àjàó mo hate mo kú fún ìgbà tí wọn rárá wọn ti mọ káwé tó wọn dàbí bàtà rárá bù mí ti ẹgbà tí wọn inú wọn bí mi ni fẹ̀kàntẹ́lẹ̀ náà ó kú mọ̀ pé di báyìí lèmi máa jẹ́ nínú kíláàsì. ìyá ọmọ nǹkan. mo sì sọ fún báyìí náà pé ń kàwé o àwọn náà ń dandan wọn ní ń kàwé ọmọ tí ń sè ń lọ lóyún ni. Don't angry me. ìgbà tí ìwé ti dúró báwọn wọn lè yan kíláàsì ni nígbà jókòó lè bá mi fẹ̀kàntẹ́lẹ̀ náà fẹ́ kó mọ bá lóyún rẹ̀ tẹ̀yàn kún kànú ká mọ̀ wọlé mú jẹ. ẹyin ṣe bí tó bá sì ti lóyún òsì rẹ tó fẹ́ ní ó lè lọ́mọ lọ sí ilé onínáwó látòkọ̀túnla ìwọ náà ti di olóbìnrin lẹ́nu ó ń ranù ẹlẹ́tẹ̀ nígbà tí kúkú jẹ́ pé òkú fún mọ̀wé kankan náà tẹ́lẹ̀ nígbà tó ní fẹ́ lóyún òfò nígbà jẹ́ pé oyún làwọn ẹgbẹ́ rẹ ní nígbà táwọn ẹgbẹ́ rẹ bá mú ọ́fíìsì ìwọ sì mú olóbìnrin lé.